oúnjẹ ojú oorun ò dáa. Olódùmarè má jẹ́ ń jẹ́wọ́. Ẹ̀yin tẹ́ ẹ wà pẹ̀lú mi tẹ́ ń gbọ́ mi, gbogbo tí ń jẹ́ ti Elédùmarè ẹ̀yin náà ní jẹ́wọ́ o. Ẹ ní jẹ́wọ́ ọ̀tá ilé, ẹ ní jẹ́wọ́ ọ̀tá òde. Báwo là á ṣe lo ewé àgógó ogún tàbí ogbe orí àkùkọ tá a fi bọ́ lọ́wọ́ ewu ayé? Wò ó, iṣẹ́ kékeré náà ni mo kàn fẹ́ fi hàn ọ́ pápápá. Ṣórí bí mo ṣe ń já ewé yìí, ṣórí bí mo ṣe ń já ogbe orí ẹ̀ yìí, 3 péré náà ni ọjà. Tó bá ti já 3 nínú ewé yìí ló bá parí. Kí ló wàá ṣe? Bó lọ́ọ́ ṣe ṣe? Lọ dín àkàrà elépo. Ní àkàrà elépo kan ṣoṣo tàbí kó ra àkàrà elépo ẹyọ kan ṣoṣo. Ìwọ wá la àkàrà elépo yẹn làá báyìí, làá sí méjì. Kó ewé àgógó igún yìí dípò báyìí kò sí láàárín. Ẹyọ atare 3 péré sí. Ọmọ atare ni o, kàn yín ọmọ atare 3 péré kàn yín sí. Tó bá ti yín ọmọ atare 3 sí, ó yá dé padà. Ju àkàrà yìí sẹ́nu kó jẹ́ kó gbé mi láì sọ̀rọ̀ sẹ́nì kankan. Lágbára Elédùmarè. Lágbára lọ́wọ́ Elédùmarè. Rárá ayé bá fẹ́ fi wọ bọ̀ ọ́ lẹ́nu, ọ̀ lajú lágbára lọ́wọ́ Olódùmarè. Ó fẹ́ pè mí pé nǹkan mi bàbá nǹkan mi mọ̀ ń ṣẹlẹ̀ tó fẹ́ ṣàlàyé tó fẹ́ káràn ọ́ lọ́wọ́ lé lórí ẹ̀. Pè mí sórí nọ́mbà yìí 09065636184. Ìlú Òṣogbo la wà, àdúgbò tó ń pè lọ́kẹ́nì la wà lóṣogbo. Ọba sáà tí mọ̀tọ́ dé First Junction ọ̀kẹ́nì ní nọ́mbà iléeṣẹ́ the Orville Maba Ventures. Lágbára Elédùmarè ká fi ire pàdé.